Martin Isigbemi, Omega Fire Ministry, Upper Mission Extension, Mrs. Raymond Blessing, Master Isigbemi Imodu, Master Isigbemi Shaibu, Master Isigbemi Imokimi, Simeon Plasime o, Baba Ria Yono, Simeon Plasime Renata Seno, Simeon Plasime Renomono, Obegamo Italy, Imado Siwana, Loya Ye Baba Re, Imado Siwana, Loya Ye Baba Re, Iyawe Yaba, Iyama Ibewe, Iyawe Sopopano, Ayakona Yowa. Ela no ye beyi, ela no ye bari abuwani, Papi ekebe mo, Baba o, Baba o, Akiyari awe o, Mrs. Dora, Iyomonobo Moyamu, Mrs. Isigbemi Bridget, aka Mrs. Flash, Senior Flash. Àwọn ilé wa ni come here, o jẹ́ kẹ́kọ̀ọ́ age group, àwọn age méjì yẹn, ẹni yàtí o. Senior Flash, àwọn ilé wa ni come here, Kingsley, Eseche, Bezi Jemi. Senior Flash, àwọn ilé wa ni come here, Okiyen, JJ, Bezi, Roma, Italy. Ayigari ayiye o, emora ye waregia, mora ye waregia papa o, Isigbemi wege de papa o. Imado Siwana, Loya Ye Baba Re o. Imado Siwana, Loya Ye Baba Re, Iyawe Yaba, Iyama Ibewe, Iyawe Sopopano, Ayakona Yowa. Ebubo, awe ni dama gbe o, awe ni dama gbe, ebubo, awe ni dama gbe o. Oríire sínú, ibi àwọn tí ìyá, ibi àwọn tí ìyá, àwọn ẹnu ẹ̀dẹ̀ òkè náà ló bòde o. Eri Marake ìfúnpó, lébò jẹ́ 56 years. Imado Siwana, Loya Ye Baba Re o. Imado Siwana, Loya Ye Baba Re, Iyawe Yaba, Iyama Ibewe, Iyawe Sopopano, Ayakona Yowa. Mommy J wanna pray, iye wege no kie. Mommy J wege ni yewe no kie. Mommy J, obi o gba mo me buwedo. Mommy J,
o.